ìgbéyàwó là ń ṣe ìgbéyàwó là ń ṣe ìgbéyàwó là ń ṣe o ìgbéyàwó là ń ṣe o ìgbéyàwó là ń ṣe o ìgbéyàwó là ń ṣe ìgbéyàwó là ń ṣe o gèlè orí mi gẹ́gẹ́ gèlè orí mi gẹ́gẹ́ ìgbéyàwó ni gẹ́gẹ́ gẹ́gẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá Dùn Ká. Lónìí àkórí ẹ̀kọ́ tí a ó sọ̀rọ̀ lé lórí ni àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Báwo ni a ti ń ṣe ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá? Kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí a gbé tàbí kí ni àwọn ohun tí ó yẹ kí a ṣe kí ó tó di wípé obìnrin àti ọkùnrin wọ́n di ọkọ àti aya? Ẹ farabalẹ̀. Kí ni ìtumọ̀ ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá? Ìgbéyàwó ni ìsopọ̀ ọ̀dọ́mọbìnrin àti ọ̀dọ́mọkùnrin tí ó ti bàlágà láti di tọkọtaya. Ìgbéyàwó kì í ṣe fún àwọn ọmọdé. Ìgbéyàwó wà fún àwọn tí wọ́n ti bàlágà, tí a lè pè ní matured people ní èdè Gẹ̀ẹ́sì. Nítorí wípé ohun tí ó wà nínú ìgbéyàwó tí ó sopọ̀ mọ́ ìgbéyàwó kì í ṣe fún ọmọdé. Ó wà fún ẹni tó ṣe wípé ó ti bàlágà nípa ọgbọ́n, nípa bí a ṣe ń ṣe nǹkan, tí ó ti ní owó tí ó tó láti fi tọ́jú ara rẹ̀ àti tó tó láti fi tọ́jú ẹlòmíràn tí yóò gbé ní ìyàwó tàbí tí yóò fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. So ká tó má wàá sọ wípé ọmọ tí wọn yóò bí lẹ́yìn tí wọ́n ṣe ìgbéyàwó tán. Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ àlọ́kọ́, tọmọdé bá sì tó ládàá aládàá. So tí ọmọdé bá ti tó lọ́kọ, wọ́n á rí lọ́mọkọ wa, tí wọ́n sì ti tó níyàwó lọ́mọyàwó wa o, a fẹ́ jẹ ráìsì o, a fẹ́ jẹ ìrẹsì o, a fẹ́ jẹ yán o, à ń retí àwọn àna wa o. Dó àwọn nǹkan wọ̀nyí náà wọ́n ní àwọn àléébù. Irú àwọn àléébù bẹ́ẹ̀ ni wípé wọ́n á máa lé irú ẹni bẹ́ẹ̀ láre. Ní ilẹ̀ Yorùbá, ọmọ kò kàn lè dédé jí kó kàn ní pé mo fẹ́ lọ sí ìgbéyàwó tàbí mo fẹ́ lọ́kọ. Ó ní àwọn àlàkalẹ̀, ó ní àwọn ìgbésẹ̀ tí a gbọ́dọ̀ tẹ̀lé tí ènìyàn bá fẹ́ ní ọkọ tàbí ó fẹ́ ní ìyàwó. Ní ilẹ̀ Yorùbá ní oríṣiríṣi ìgbéyàwó. A ní ìgbéyàwó ìbílẹ̀. Ìgbéyàwó àkọ́kọ́ tí a ó gbéyẹ̀wò ní ìgbéyàwó ìbílẹ̀. Ohun àkọ́kọ́ tí a máa ń ṣe ní ìfojúsóde. Ìfojúsóde yìí òun la mọ̀ sí searching ní èdè Gẹ̀ẹ́sì. Tí ọmọkùnrin tí ó bá ti tó àsìkò tó ti bàlágà láti fẹ́ ìyàwó, àwọn bàbá àti ìyá wọn á wá bẹ̀rẹ̀ sí ní fojúsóde. Òun náà ó máa fojúsóde. Tí wọ́n bá ti wá rí ẹni tí ó tẹ́ wọn lọ́rùn, ó lè jẹ́ àwọn òbí tàbí ọmọ. Ẹni tí ó bá ti kọ́kọ́ rí ẹni tí ó tẹ́ wọn lọ́rùn, wọ́n á wá pe ọmọ wọn, ẹni báyìí báyìí òun ni a rí tí wàá fẹ́ bí aya rẹ, tí a sì mọ̀ wípé yóò fi ọ́ lọ́kàn balẹ̀. Tó bá dẹ̀ jẹ́ wípé ọmọ wọn náà ló kọ́kọ́ rí ẹni tí ó fẹ́ fẹ́, a lọ fi tó àwọn òbí rẹ̀ létí wípé òun ti rí ẹni tí òun fẹ́ fẹ́. Lẹ́yìn ìfojúsóde, tí wọ́n ti fojúsóde, tí wọ́n ti rí ẹni tí wọ́n fẹ́ fẹ́ fún ọmọ wọn, tàbí tó bá jẹ́ wípé ọmọ náà ló rí ẹni tí ó fẹ́ fẹ́ fún ara rẹ̀ tó sọ fún àwọn òbí rẹ̀. Lẹ́yìn tí wọ́n bá ti rí ẹni tí wọ́n fẹ́ fẹ́, ìgbésẹ̀ kejì òun ni ìwádìí. Wọ́n á wá ẹni tí ó mọ ìdílé ọmọbìnrin náà àti ẹni tí ó mọ ọmọbìnrin náà dáadáa. Irú ọmọbìnrin wo ni ọmọbìnrin yìí jẹ́? Ṣé ọmọ dáadáa ni? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á tún wá wádìí ìdílé wọn. Irú ìdílé wo ló ti jáde? Àrùn wo ló ń bá ìdílé náà jà? Olè jíjà ǹjẹ́ ó wà nínú ìran wọn? Àwọn àrùn bíi àrùn ẹ̀tẹ̀ ṣé ó wà nínú ìdílé wọn? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á wádìí irú èèyàn tí wọ́n jẹ́. Ǹjẹ́ wọ́n ní ẹ̀mí ìbínú tó ṣe wípé téèyàn bá bínú a máa ba ohun àlùmọ́ọ́nì jẹ́, tàbí kó mú kóńdó kó jẹ mọ́kọ lórí? Ara àwọn ìwádìí tí àwọn ilẹ̀ Yorùbá máa ń ṣe kí wọ́n tó lè gbà láti fẹ́ ọmọbìnrin fún ọmọ wọn tàbí láti fi ọmọ wọn fún ọmọkùnrin òun nìwọ̀nyí. Tí àwọn ìwà báyìí tó bá ti wà, wọn ò ní bọ́ sí ìgbésẹ̀ kẹta. Ìgbésẹ̀ kẹta lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìwádìí tí wọ́n rí wípé ìdílé yìí ìdílé dáadáa ni, wọ́n ṣe gbọ́kànlé, wọ́n ṣe mọ̀mọ́yàn, wọ́n ṣe pè láàna wa. Ohun tí ó kù ni kí wọ́n lọ wá alárinà tí a mọ̀ sí intermediary. Ẹni tó jẹ́
alárinà yìí ó lè jẹ́ ọ̀rẹ́ ọmọkùnrin. Alárinà yìí ni yóò wá dúró bí ẹnu níwájú ọmọbìnrin yẹn. Tí alárinà tó bá ti sọ fún ọmọbìnrin náà pé ọ̀rẹ́ mi ó fẹ́ràn rẹ o, ó ní interest nínú ẹ̀, ó fẹ́ fi ọ́ sí ìyàwó o, ó fẹ́ ṣe, tí ọmọbìnrin yẹn tó bá wá ó ti gbọ́, alárinà ti lọ sọ fún un, ó ti gbọ́ pé ẹnìkan ní interest nínú òun. Lẹ́yìn tí alárinà bá ti sọ fún un pé ọ̀rẹ́ mi owó ọ̀rẹ́ mi o, ọ̀rẹ́ mi ronú rẹ̀ ló ń rò báyìí o, ọ̀rẹ́ á wá padà lọ bá, mo ti sọ fún un, ó ń retí rẹ o. Ìgbésẹ̀ tó kàn ní wípé kí ọmọkùnrin kí ó wá lọ láti lọ sọ fún ọmọbìnrin yẹn wípé ó wù mí, mo sì fẹ́ fẹ́ ọ láya. Tí ọmọbìnrin yẹn bá ti gbà wípé òun fẹ́ fẹ́ ọmọkùnrin yẹn gẹ́gẹ́ bí ọkọ rẹ̀, òun ni à ń pè ní ìṣíhùn tàbí ìjẹ́hò tàbí ìjọhàn tàbí ìjọhùn. Ó sáà rẹ́spọ́ndì, ó accept. Ó sá sọ wípé mo ti gbọ́ o, mo ti gbà, máa fẹ́ yín. Tí ọmọbìnrin bá ti gbà pé òun máa fẹ́ ọmọkùnrin náà, iṣẹ́ alárinà ti parí. Yóò fi àwọn méjèèjì kalẹ̀ kí wọ́n máa yanjú ọ̀rọ̀ tó wà láàrin ara wọn. Wọ́n ti ní òmìnira láti máa rí ara wọn. Ó ní Yorùbá ṣe máa ń sọ wípé tí ọkọ bá mojú aya tán, ó ní alárinà àyẹ̀bá. Ìgbésẹ̀ tó kàn ní ìtọrọ. Ọmọkùnrin á kó àwọn òbí rẹ̀ lẹ́yìn láàárọ̀ kùtùkùtù lọ sí ilé obìnrin pẹ̀lú ẹ̀bùn. Wọn ò ní lọ lọ́wọ́ òfo o. Wọ́n máa ń sọ wípé àìlọlé àná lọ́wọ́ òfo. Wọn ò ní lọ lọ́wọ́ òfo. Wọ́n á kó àwọn nǹkan lọ́wọ́, àwọn ẹ̀bùn, ó lè jẹ́ èso tàbí àwọn ẹ̀bùn tí apá wọn ká, wọ́n á kó lọ́wọ́. Ní ilẹ̀ Yorùbá, bí agboolé bá wà, wọ́n máa ní baálé. Wọ́n máa ní baálé. Baálé ilé á wá pe obìnrin, á pe obìnrin jáde. Á dẹ̀ pé ọkùnrin náà tó kó àwọn ẹbí rẹ̀ wá wá pé tí ẹ fẹ́ fẹ́ra yín ní tòótọ́. Àwọn méjèèjì á wá sọ lójú àwọn ẹbí wọn wípé bẹ́ẹ̀ ni a fẹ́ fẹ́ra wa. Ìgbà yẹn ni baálé yóò á gba àdúrà, yóò súre fún àwọn ọmọ méjèèjì. Níbi ìtọrọ, ẹbí yóò mọ̀ nípa ìwọléwọ̀de wọn. Wọ́n á wá mọ̀ wípé àwọn ẹni yìí o, wọ́n fẹ́ fẹ́ ara wọn. So tí wọ́n bá tẹ̀ wá rí wọn pọ̀, kò ní sí pé ọmọ bàbá ẹlẹ́mu ti yàyàkuyà, tẹ́ bá rí iṣẹ́ ló ń tẹ̀ lọ́kùnrin kiri, kò ní sí yẹn mọ́. Ó ti di pé ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ni. A tún lè pe ìtọrọ yẹn ní mọ̀mí mọ̀ ọ́. Ibi tí wọ́n bá ti lọ, wọ́n ti lọ tọrọ ọmọ, àwọn ẹbí náà wọ́n á mọ̀ra wọn. So a tún lè pe ìtọrọ yẹn náà ní mọ̀mí mọ̀ ọ́. Ẹ ṣeun, ẹ kú ìfarabalẹ̀. Ó tún di ọjọ́ mìíràn nígbà tí a ó tún máa pàdé. Ó dàbọ̀.